fẹ́ kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá a fẹ́ kọ́mọ̀ o ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi. bisimilahi rahmani rahim asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. mo tún kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa a moment with our father, àsìkò ráńpẹ́ pẹ̀lú àwọn bàbá wa Lahdotun Yasiroma Walidina. Ẹ káàbọ̀. Àkọ́kọ́ adúpẹ́ fọ́lọ́run ọba tó ṣe wá mùsùlùmí, kẹ́yìn èèyàn lọ́lọ́run ọba dá tó jẹ́ kàkà káwọn máa dúpẹ́ fọ́lọ́run ọ̀tọ̀ ní tí wọ́n forí balẹ̀ fún alhamdulillahi rabbil alamin. Láti ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn láti mú mi mọ̀ lọ́dọ̀ àwọn bàbá wa Fadilatu Dr. Al-Sheikh Abdul Wahab Danlad Shittu, bàbá wa tẹ́ jẹ́ olùkọ́ àgbà, dókítà àgbà nílé ẹ̀kọ́ gíga àgbà nílùú Ìlọrin. Bàbá wa ni mo tún wà pẹ̀lú wọn lónìí. Wọ́n ti ṣe àti ṣàǹfààní lọ́dọ̀ wọn gan, wọ́n ti ṣe wá láǹfààní tó pọ̀ sẹ́yìn. Kọ́lọ́run túbọ̀ mọ́ bá wa ṣe àlékún àgbéga, àlékún àlàáfíà, àlékún dáadáa fún bàbá wa náà. Allahumma amin. Bàbá wa ẹ̀sùn bá ń sálámà sáwọn èèyàn tí ń wò wá, torí àkọ́kọ́ nìyí tẹ́lòmí ó darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ẹ bá ń dákọ̀ yín. Ó ṣeéṣe kóhun ti máa gbókọ ẹ̀yin bàbá wa, ṣùgbọ́n kó mọ̀ pé ẹ̀yin bàbá gangan ni. Bí mo ṣe wá dákọ̀ yín kó lè bá a mọ̀ pé bàbá wa tó wù ń gbókọ wọn o, àwọn náà mo tún bẹ pẹ̀lú wọn lónìí. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Ó kọ mi ní Dr. Abdul Wahab Danlad Shittu. Masha Allah. Mo jẹ́ ọ̀kan nínú àwọn olùkọ́ ní University of Ilorin. Masha Allah. Ní ẹ̀ka ibi tí wọ́n ti ń kọ́ni ní ẹ̀sìn. Masha Allah. Ẹ ṣeun bàbá wa, alhamdulillahi rabbil alamin. Àdúpẹ́ lọ́dọ̀ yín. Bàbá wa ṣàlàyé fún wa nínú ẹ̀kọ́ tó kọjá lọ. Wọ́n jẹ́ ká mọ̀ wípé kí ni in táwọn bàbá wa ṣe àpilẹ̀kọ ìwádìí lé lórí ni pé kí ni àwọn ìdájọ́ ṣẹ̀ríà tí wọ́n ti dá lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jùlọ nílẹ̀ Haúsá, bóun wọ́n ṣe dá. Ǹjẹ́ láwọn kan wà tí wọ́n dáadáa, àbáwọn kan wà tó jẹ́ pé ní ojú ọ̀nà ẹ̀kọ́ wọn dá bó ṣe yẹ kí wọ́n dá. Kọ́lọ́run túbọ̀ mọ́ bá a ṣe àlékún agbára tó kún fún ẹ̀yin bàbá wa. Ẹ ṣeun. Lónìí bàbá wa, mo fẹ́ ká mẹ́nu bà agbọn mi àwọn tẹ́ jẹ́ bí àwòkọ́ṣe fún wa, àtàwọn tẹ́ jẹ́ akẹgbẹ́ wa táwọn náà ń bẹ lórí ìkànnì, tí ń bẹ lórí ẹ̀rọ alátagbà káàkiri, lórí òpó ayélujára, tàbáwọn tó jẹ́ pé kí ni òde gan làwọn máa ń lọ. Kí ni tí mo fẹ́ ká mẹ́nu bà níbẹ̀ ni pé kí ni tá a bá wò tá a báyìí, kí ni àwọn tá a wò láyé àwọn àfáà wa, tàbáwọn tó jẹ́ pé kí ni wọ́n jẹ́ akẹgbẹ́ wa, náà ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ̀kò ọ̀rọ̀ síra wọn. Lágbájá ń bú lágbájá, tàmẹ̀dù ń bú tàmẹ̀dù. Kí la lè ṣe tá a bá fẹ́ kí áwà àwọn àfáà ó dópin? Kí ni tá a lè ṣe? Nàmà alhamdulillahi rabbil alamin. Bóyá kí n bẹ̀rẹ̀ láti bí èyí tẹ́ review tá a sọ lọ́sẹ̀ tó kọjá nípa ẹni tí mo kọ project lé lórí. Pàtàkì project yẹn ni láti jẹ́ káwọn èèyàn mọ ẹni tí ń lọ níbi ṣẹ̀ríà yìí. Àwọn adájọ́ tí wọ́n ń dájọ́ wọn pé lórí ibi tí wọ́n ṣì wà náà nu, ẹni tí wọ́n kà náà nu. Kìí ṣe pé a lè rí wọn kọ̀ndẹ́mù ipẹ́ ẹ̀ṣẹ́ dábàá ẹ̀ṣẹ́ dábàá yìí. Kò sẹ́ni tó perfect o. Kìí ṣe bí ká má rí bí kan lọ. Láti fi lè ṣàtúnṣe sí nǹkan tí mo sọ pé. Bẹ́ẹ̀ ni a fẹ́ káwọn èèyàn mọ̀ pé báyìí ni ṣẹ̀ríà àti lọ́yìn pé pápá ọ̀pọ̀lọpọ̀ wa kọ̀rọ̀ yàrá tá a wà láàrin wọ́n ò ṣe kankan bẹ́ẹ̀ wọ́n ò ṣe kankan bẹ́ẹ̀. Táwọn kan ṣì ń bẹ ní Kánò ń bẹ tí wọ́n ń gbádùn ṣẹ̀ríà tó yẹ pé wọ́n ti pèsè wọ́n ní problem, wọ́n ní àwọn kan wọ́n ń pè ní àdéhùn tasáwù yìí wọ́n fi empower àwọn ó pa àwọn tálákà, wọ́n ó fún wọn lẹ́rọ lọ́ta ìwé ẹ̀yìn, wọ́n tún ṣètò wípé kẹ̀kẹ́ napep tí wọ́n bá gùn ọ̀tọ̀ ń tọkùnrin ọ̀tọ̀ ń tóbìnrin. Àwọn tí ò rówó fẹ́yàwó wọ́n sì ràn lọ́wọ́ fún wọn láti bá wọn ṣayẹyẹ ìyàwó àti láti fún wọn ní tó take off. Oríṣiríṣi àǹfààní báwọn àwọn èèyàn ti jẹ́.
Mashallah. ẹni tí ọba àmọ̀ tí ọ̀hán ni kò sí nǹkan kan tí wọ́n ń ṣe ń bẹ̀ ọ̀wọ́ lọ wádìí tí wọ́n ṣe ń bẹ̀ eléyìí ń bá wọn èyí tẹ wá bí mi kí n padà síbẹ̀ ó kanilá pípọ̀ ó fọwọ́ bá ní lẹ́mìí pípọ̀ wípé social media à ń wà lórí Facebook yìí ó ti jẹ́ káwọn èèyàn ó ti ṣe ń tọ́jẹ́ pé tí wọ́n bá fẹ́ mọ ewu tí ń bẹ ń bi táwọn ṣe ní jójúmọ́ wọn ọba máa sunkún rẹ̀. Allahu Akbar. Ànábì sọ fún wa wípé man sanna sunnatan hasana falahu ajruha wa ajru man tabi'aha. Gbogbo ẹni tó bá fẹ́ lànà dáadáa kalẹ̀ òun ọgbàlá dáadáa tó lànà rẹ̀ kalẹ̀ gbogbo àwọn tí wọ́n bá ń tẹ̀lé lànà náà àwọn náà gbàlá yóò tún máa gba commission lórí ládàá wọn. Allahu Akbar. Tó bá fi lànà dáadáa kalẹ̀ yóò tún máa gbà náà ládàá táwọn èèyàn ó gbà ládàá pé ó lànà dáadáa kalẹ̀ àwọn tí wọ́n ń kọ́sẹ̀ rẹ̀ tàbáwọn tí ń tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ gbogbo ládá táwọn náà máa gbà wípé wọ́n rí dáadáa ṣe ó tún máa gba commission lé lórí. Allahu Akbar. wa man sanna sunnatan sayyi'a ṣùgbọ́n ẹni tó bá lànà tí ò dáa fa alayhi wizruha ìjìyà ìlànà yóò máa bẹ fún wa wizru man tabi'aha gbogbo ẹni tó bá tẹ̀lé lànà tí ò dáa ẹ̀ṣẹ̀ ìyà tí wọ́n máa jẹ yóò máa gba commission lórí rẹ̀. Allahu Akbar. àwọn àáfàá wa nípapá jùlọ ọ̀dọ̀ àwọn ọlọ́mọ kéwú ló pọ̀ sí. Social media àti sọ di ibi trial ground. Wípé mo fẹ́ lọ try ibi tí mo mà yìí jẹ́ kí n ké jáde wò. Wọ́n wá rúgbó lọ wọ́n wá ní ronú pé bó ṣe wí yìí àwọn kan ń bẹ tí wọ́n gbọ́ ìgbà tó wíwíkúwí ìgbà tó bá lọ ṣàtúnṣe àwọn ọ̀gbọ́n mọ́ ìwíkúwí làwọn máa tẹ̀lé lọ. Kéwú bùkátà kéèyàn ó ké lákejìnlẹ̀ kó tó jáde sọ fáráyé. Kéèyàn gángan fún rẹ̀ kó ti kọ́ dáadáa kó tó sọ fáwọn èèyàn. Kó o sì wádìí ń tó fẹ́ sọ nítorí pé ń tó sọ yìí ẹ̀yin lọ̀rọ̀ tó bá bọ́ọ̀lẹ̀ kò ṣeé sàmọ́ kò ṣeé kó má. àwọn ọ̀kan wà ń bẹ àwọn hs wà sí social media àwọn àfẹ́ eléèbú ni látòkè délẹ̀ tí wọ́n bá sọ̀rọ̀ 30 minutes ẹ wá béèrè wípé àyà Kùránì wo wọ́n rí fàásì hadisi wo wọ́n rí fàásì èébú làwọn ọmọ abú látòkè délẹ̀ àwọn èèyàn ọ̀dà wípé mi ní pírọ́blẹ́mù pẹ̀lú wọn àwọn eléèbú lè ń wé sáfà àfà lẹnu tó bá fẹ́ sọ fún àìpọ́lọ́ sọ báyìí ànábì sọ báyìí tó wà tútùkùtù èyí ló bá ní lọ́kàn jẹ́. àfọ̀ntìrà ní fasadun kabirun alimun mutahatikun wa akbaru minhu jahilun mutanasikun huma fitnatun fil alamina azimatun liman bihima fi dinihi yatamassaku. Ó lè yí tó burú nínú ìbàjẹ́ ní kára àfà kóhun fúnra ara rẹ̀ ó wá já àfà tí ń fa gàgá ya tọ́wà tó fi ń ṣe fáàrí. Ó ń fa gàgá ya tó fi ń ṣe fáàrí. ń fa gàgá ọlọ́run ọba ya ntí ọ̀dà ó ń ṣe ọwà tó ń kéde rẹ̀ fáwọn èèyàn bí ẹni pé ti ń ṣe dáa. Space ní social media bọ́ síbẹ̀ kò sẹ́ni tí ó restrict rẹ̀ ṣùgbọ́n mayel fizumin kaulin illa ladayhi raqibun atid kò sí tàṣọ láyé àwọn tí ń kọ́ màláìkà tí ń kọ́ ń kọ́. Allahu Akbar. Màláìkà tó bá rò wípé ọ̀rọ̀ ẹnu freedom of speech wà freedom of speech ṣe báwa là ń wí freedom of speech ò dọ́dọ̀ ọlọ́run ọba. Allahu Akbar gbogbo tó bá sọ pátápátá ló kẹsàn-án. Inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula. Etí tá ń fi ń gbọ́rọ̀ ojú tá ń fi ń rìnà ẹnu tá ń fi ń sọ̀rọ̀ ọkàn tá ń fi ń ronú rẹ̀ gbogbo ẹ̀ lájàbọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. So mo rọ àwọn àfáà ewu tí ń bẹ ń bi káàfó gbọ́ sórí social media kọ́ máa sọ ohun tí ò dáa lójú ewu tí ń bẹ ń bẹ ní wípé tẹ̀rí dókítọ̀ tí dókítọ̀ medical doctor
tó bá ṣàṣìṣe bóyá ó operation ó carry out operation ó wá ṣàṣìṣe lórí ẹnìkan tẹ́nìyẹn bá ikú ẹ mọ̀ pé pààyàn kan ni ṣùgbọ́n oníwàásí tàbí teacher tó bá ṣàṣìṣe ẹ wo iye àwọn tó pa ẹ wo iye àwọn tí ó gbọ́n tó wí. Allah akbar. Àwọn náà tún máa gbé fẹ́lómi. táwọn náà wà tún máa gbé fẹ́lómi táwọn tó náà tún máa gbé fẹ́lómi ẹ wo iye àwọn tí ó tara wọn kẹsẹ̀ ẹ rí i pé àṣìṣe ti doctor ó kéré sí ti teacher ó kéré sí toníwàásí tó náà gbogbo àwọn tá a wà lórí social media ká ṣọ́ra ìṣọ́ra ká bẹ̀rù àtúbọ̀tán ká bẹ̀rù wípé a mọ̀mọ̀ jábọ̀ fọlọ́wọ́n ọba ọlọ́ọ̀bọ mọ̀mọ̀ bí wá ní gbogbo èyí tá à ń ṣe yìí kò sọ kankan tó gbé gbogbo ẹ̀ láṣepamọ́. kò sáṣegbé àṣepamọ́ ni o. tó Ọlọ́run àbẹ̀rẹ̀ náà àánú ẹ̀ dákùnbà àtún àwùjọ wa ṣe pàápàá jùlọ àwùjọ àwọn onímímọ̀ kọ́lọ́run ṣàánú wa. ẹ̀sìn bàbá wa àmọ̀ràn ńlá ní tẹ́ fún wa yìí Ọlọ́run jàre yín pẹ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Knowledge is facts, information, or skills. Al-Yamana International School dé ilé ẹ̀kọ́ kan pàtàkì tá a ti ń fọ́mọ lómi ọgbọ́n ibi ìmọ̀ ẹ̀kọ́ ìwé àti kéwòsódò sí fẹ́ni tó bá fẹ́ tọ́mọ rẹ̀. Ilé ẹ̀kọ́ pọ̀ nílẹ̀ yìí eyín ọ̀gán dáyọ̀ gédéǹgbé láàrin egun tó fi kalẹ̀ sérígì ni. Ìmọ̀ tó yè kooro ni káwí àbí tàwọn àyíká àwọn tó dùn rí àwọn olùkọ́ wọn pérégedé ìjọba tún fún tẹ̀lú ilé ẹ̀kọ́ wọn gbà. Ìlànà bọ́mọ ṣe Al-Qur'ani tó wà gédégbé àti kéwú àtìwé jẹ́ kí wọ́n yọ gbangba bí àlà. Ìgbanisí yàrá àkàwé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ délé ẹ̀kọ́ gíga ń lọ lọ́wọ́. Nursery 1 sí 2 àti primary 1 títí dé 5. Ilé ẹ̀kọ́ girama tún bẹ JSS tó fi dórí SS classes ló wà. Nọ́mbà 37 Ògbólúwa street Ọ̀sìmáwá road láborí ọlọ́jà líkòsí Ògìjó nílé ẹ̀kọ́ wọn dúró sí Tandi. Ẹ tún lè kàn sí Gbága road Ẹ̀ríyọ̀ village Ògìjó nípínlẹ̀ Ògùn ni. Bákan náà Múlẹ́rú wá Gbága off Ìkòròdú express road. Ẹ wo olóyè náà ẹ lè kàn sí wọn lágbègbè Mọ́yá Ìkòròdú nípínlẹ̀ Èkó. Ẹ sì lè pè wọ́n sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08163548947 tàbí 08034026394 tàbí 07062668227. Bákan náà lẹ lè kàn sí wọn lórí ímeèlì wọn trusted@yahoo.com ní ímeèlì náà. Bàbá wa kárin ọmọ ló yàyàkuyà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló jẹ́ pé kí ni tá a bá bèrè oko ẹ̀gbọ́n lè jọmọ mùsùlùmí ọmọ bòmí náà wà tí èso ọmọ mùsùlùmí tóun náà yàyàkuyà àmọ́ kó lè jẹ́ àǹfààní fún gbogbogbò. Bàbá wa ọ̀nà wo lòbí lè gbà láti tọ́mẹ̀ tí òfin ní yàyàkuyà. Agbami ńlá níbi tẹ́ ẹ dé yìí tí mo fẹ́ ní agbami ńlá ni wípé gbogbo ìgbà tẹ́mi bá fẹ́ sọ̀rọ̀ nípa ojúṣe òbí láti má jọ ọmọ yàyàkuyà mo máa gbé láti bi ìyá lóyún ni àmásìkò lè gbà wá láti gbé láti bẹ̀ nítorí pé ìyá tó lóyún bàbá lójúṣe tí ó ṣe lórí oyún láti ìgbà tọ́mọ ti wà lóyún ni bàbá ti lójúṣe tí ó ṣe láti jẹ́ ojú ọmọ dáadáa. Bàbá tí ó tọ́jú ìyá Al-Qur'an sì sọ pé rizquhunna wa kiswatuhunna jíjẹ wọn múmu wọn wíwọ̀ wọn ọrùn rẹ̀ ló wà tó sì mọ̀ wípé yín tí ìyá bá jẹ ní ó bọ́ sínú ẹ̀jẹ̀ ìyá ní ó fi lọ sára ọmọ tó wàá mójútó o ti ń ṣètò kọmọ yàyàkuyà. Allah akbar. lọ́wọ́ fi ń dégbà tá a bá bímọ wọ́n fẹ́ gé kúkúkú ni ló fi ń dégbà tá a bá bímọ. Ana Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ àmọ́ ìpé máa ń nà hálà walidun waladahu min nihla khairun min tarbiyatin hasana. Kò sẹ́bùn kankan tóbi lè lóhun ó fún ọmọ tó ju kó fún lẹ́kọ̀ọ́ tó yè kooro lọ. Allahu akbar. Gbogbo ọmọ yàyàkuyà ìgbà tọ́mọ fi ń bọ̀ wáyé ọpọlọ rẹ̀ free tí ò sí nǹkankan bíi kẹsẹ̀tì tuntun bí CD tẹ́sẹ̀sẹ̀ empty CD ni. Nature ti ń bá wa bẹ́ẹ̀ nurture ìtàgbé ní nurture ìtọ́jú input ti environment ti bíà input ti àwùjọ ni ó wàá sọ dáńtí ọ̀dà
gbogbo ìgbà tóbi báyìí fi síláàkì tí ó bá fi mójútó ọmọ láti fún un lẹ́kọ̀ọ́ tó yè kóró nílé tíṣà 10 15 20 bẹ́ńtà tí wọ́n retí kọ́mọ jáde sáwọn tí wọ́n kọ́ lẹ́kọ̀ọ́. wọ́n sì lè kọ́kọ́ púpọ̀. ìkọ́ púpọ̀ náà wọ́n kọ̀ kété pé wọ́n lè kọ́. ìkọ́ púpọ̀ làwọn ti tọ́ ọkọ̀ tó ọba fẹ́ ti kọ́ léyìí tó dáa nílé èyí tó dáa nílé tó kọ́ gan ọmọ bẹ́lọ́ǹtì ni. nítorí pé ìgbà tó bá sọ fún ọmọ wípé má wọ̀wọ̀ kú wọ̀ tọmọ wa jáde tó rẹni àkọ́kọ́ ìwọ̀kuwọ̀ ẹnì kejì ìwọ̀kuwọ̀ ẹnu kẹrin ìwọ̀kuwọ̀ ẹnu kẹwàá ìwọ̀kuwọ̀ yóò fẹ́ máa wí pé ṣèṣe pé bàbá mi ń parọ́ ni tó ń sọ pé wọ̀kuwọ̀ ọ̀dà àbí wọn ọ̀làjú ni tí wọ́n ní ká má wọ̀wọ̀kuwọ̀ ní gbogbo àwọn èyí wọ̀wọ̀kuwọ̀ so bọ́ bá tiẹ̀ gbìyànjú gan-an ó nídìí àti fàdúrà kún lè fà á tẹ́ jẹ́ pé gbogbo bàlá máa ń rí fà sí Lukman al-Hakim òun pé àwọn ọmọ rẹ̀ kódà láti kírun oníyàbò náà ya akimi sọláàtà wa'mur bil ma'ruf wanha 'anil munkar wasbir 'ala ma asabak inna dhalika min azmi al-umur mélòó bí ló ń pẹ́ ọmọ láti kìlọ̀ fún Lukman kìlọ̀ fún ọmọ ó sọ fún máa kírun má ṣàìdá gbogbo tí ọ̀dá jìnnà sí gbogbo tó bá bọ́ ní sùúrù lé lórí àwọn òbí ò sójúṣe wọn mọ́ a sì gbọ́dọ̀ padà síbẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kọ́ mọ́ àgbìn àkídà sí ọmọ lẹ́mí lákọ̀ọ́kọ́ àjọ mọ̀ wípé Ọlọ́run ọba kan ṣoṣo ló yẹ ká sìn nítorí pé tí Lukman náà fi bẹ̀rẹ̀ nu ìgbà tí ó bẹ̀rẹ̀ ó sọ pé èrè ọmọ mi wa iz qala Lukmanu libnihi wa huwa ya'izuhu ya bunayya la tushrik billahi inna shirka la zulmun azim in tó fi bẹ̀rẹ̀ nu àkídà lọ́kọ́ gbìn sí lẹ́mí pé má ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ọmọ rẹ̀ ó kọ́ lẹ́kọ̀ọ́ ó jẹ́ kọ́mọ ìpọ́lọ̀ lásìn ó jẹ́ kọ́mọ ìpọ́lọ̀ ọba ń bẹ ọ wà gbìyànjú àti tọ́ka bó ní ó ṣe sin lọ́hùn ọ wà tún kọ́ lẹ́kọ̀ọ́ wípé waqsid fi mashiyika waghdud min sawtika inna ankara al-aswati la sawtul hamiri tí Lukmanu sọ fọ́mọ rẹ̀ pé látòsọ ìdádákàlì náà sí má máa ṣe táǹkù òbí mélòó ló ń kọ́mọ rẹ̀ báwọn wípé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ọmọ rẹ̀ o Lukman sọ fọ́mọ rẹ̀ pé látòsọ ìdádákàlì náà sí má jọra rẹ̀ lójú lọ́dọ̀ àwọn èèyàn má jẹ́ onígbéraga wala tamshi fil ardi marahan inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhur má sì máa rìnrìn wípé a lè tẹ̀lẹ̀ bó ṣe wà má tẹ̀lẹ̀ jàùjàù ìwọ tó ń tẹ̀lẹ̀ ní tẹ̀kútẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí òun gan kò ṣe kọ́sí fọ́mà Allahu Akbar òbí èsè role model fọ́mà ọ̀pọ̀lọpọ̀ òbí èsè role model fọ́mà bí èyí táwọn oní ádàbò máa sọ fún tí wọ́n máa kọ́ wa ni wọ́n sọ pé ẹyẹ ọ̀kín ó ń lọ ọ wà rìnrìn àgbèrè àwọn ọmọ rẹ̀ náà wá tẹ̀lé àwọn náà wá bẹ̀rẹ̀ sí rìnrìn àgbèrè báyìí àwọn náà yan ọ wá wẹ̀yìn ó sọ pé alámọ̀tàtàlùn kí ló ṣe yí tẹ̀ rìnrìn àgbèrè kọlu bàdà tàbí wà náà ló mọ̀ kọ lè dòho wọ́n ní àríwọ́ bàbá ìwọ́ màmá wa lọ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn òkúkú mọ̀ bọ́n ṣe rìn à ń kọ̀sẹ̀ rẹ ni. Allahu Akbar. ó ní fàhálí sẹ́rà kalmọ́ta ràwá adẹ́l fáìn náà lọ́wọ́ àdá táwọn àdèlòho wọ́n ní ìrẹ́ màmá wa ìwọ change ìrìn rẹ sí bá mi àwa náà change ẹ̀ sí àríbi tá ti kọjú ara rẹ lọ òbí míì òbí tó ń rán ọmọ rẹ̀ ní sìgá ọmọ òmùgbò. Allahu Akbar òbí tí ń rán ọmọ sìgá ọmọ òmùgbò. èyí tó bá rọ́mọ láti kọ́. ọmọ ọmọ fìgò kan sọgbò kan ni kò í sábúrú ń bẹ àlùbáríkà wọ náà ní sẹ́bà máa sọ pé ọlọ́jọ́ máa wó jù wá lọ ọmọ rẹ̀ jù lọ́nu àlùbáríkà wọ àmì sọ àwọn òbí àwa fúnra ara wa ni ká jẹ́ díngí fáwọn ọmọ wa tá a bá jẹ́ díngí fún wọn ká wá gbìyànjú ká má fi wọ́n lẹ̀ ká má pè wọ́n bá sọ̀rọ̀ ó máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o má rìnrìn òru mọ́ o má tara wọlé lásìkò èèyàn máa ní tẹríba fágbà ní tẹríba fágbà èèyàn máa sọ fọ́mọ ni máa tún nǹkan mọ́ ó ti mọ̀ má bèsì ọ̀rọ̀ rẹ̀ on assumption bó ṣe rí nù. Jazakumullahu khairan. Ọlọ́run abẹ́ ọ̀nà láńlá rẹ̀
irú àwọn bàbá wa yìí dákun má kánjú káwọn kúnlẹ̀ fún wa tó jẹ́ kí wọ́n máa pọ̀ nínú àwọn ọ̀dọ́ tá à ń bọ̀ náà tó yọrú wa lọ́pọ̀lọpọ̀ fún àwùjọ mùsùlùmí láti lè tún jàǹfààní ẹnu àkókò tá à ń lò pẹ̀lú bàbá wa wàláhì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ là ń kọ́ ọlọ́run àwa ń bẹ̀ ọ́nà àánú rẹ̀ gbogbo àpadà sábúrú tí wọ́n dé bó ní mímọ̀ tí wọ́n fi ní ó mọ̀ rí ó dáa fún rí òun náà ti jẹ́ èèyàn rí ọlọ́run níjó dé bẹ́yìn bàbá wa lágbára ọlọ́run àlékún àgbéga ọlọ́run bá wa ṣe fún yín bàbá wa tá ń gbà lálejò látijọ́ yìí aná ni bàbá wa Fadilatu Dr. Sheikh Abdul Wahab Danlad Shittu Abdulmajid Abdulfatai Akínọlá ló kọ tèmi ń jẹ́ títí ìgbà míì tá a mọ̀ pàdé masala. It's an obligation upon every Muslims seeking knowledge for the sake of Allah. ìròyìn ayọ̀ rèé fákẹ́kọ̀ọ́ tó fẹ́ wọlé ẹ̀kọ́ gíga ńlá ìrọ̀rùn ló já sí ẹkú oríire Al-Yamana Institute ti dájọ́sepọ̀ Muhammadu Bello yunifásitì ní Zaria ire wọlé dépò kí gbogbo akẹ́kọ̀ọ́ tó fẹ́ wọ yunifásitì ó máa yọ̀ lókù. gẹ́lẹ́ tẹ́ ẹ bá ti parí dípúlọ́mà lọ́dọ̀ wọn lẹ ti láǹfààní láti wọ 200 level Muhammadu Bello yunifásitì láìsí jáàmù mọ́ àbí ìdánwò wáyẹ́kì àbí nẹ́kò rárá ẹ wọlé ẹ̀kọ́ wọn lọ ṣe dípúlọ́mà lágbára olúwa ohun gbogbo di ṣíṣe agogo 8 àbọ̀ òwúrọ̀ sáago káàbọ̀ ọ̀sán lọ́jọ́ Monday dọ́jọ́ Jímọ̀ lẹ́ ó fi máa gba lẹ́kṣọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ ó gba sàtífíkẹ́ẹ̀tì pẹ́ pérégedé lẹ́ bá dẹ ní láǹfààní láti làbú ní Zaria fàlàyé lẹ́kùnrẹ́rẹ́ tàbí ẹ fẹ́ gba fọ́ọ̀mù ẹ kàn sílé ẹ̀kọ́ wọn eléyìí tó wà láláwẹ̀ èrè lọ́nà iléeṣẹ́ Mẹ́gàjí Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun tàbí kẹ́ẹ̀kan sí wọn ní nọ́mbà 37 Ògolúwa street Ọ̀sìmáwá road láborí ọlọ́jà líkòsì lógìjó nípínlẹ̀ Ògùn. ẹ sì lè pa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí náà pẹ̀lú 08089620695 tàbí 07086853286 trusted@yahoo.com ní email. àwa àfẹ́kọ́gbọ́n ọ̀dọ̀ yín la wá àfẹ́kọ́mọ́ ọ̀dọ̀ yín la wá bàbá wa ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi.